tìjẹ́ngbẹ́dẹ́ pá tìjẹ́ngbẹ́dẹ́ gbogbogbò. Onílé oríta ọmọ ẹlòmíì ni ó ṣe èmi ò gbèrò ìkà ẹnikẹ́ni Olúwa kò máa ràn wá ṣe. Our chief commander Ebenezer Obi láàlì wọn là ń lò láti ilẹ̀ láti 80s láti 80s. Ayé ìgbà tí mo ń sọ ọlé ò tí ì bẹ̀rẹ̀ ayé ò tí ì bẹ̀rẹ̀ aláyé ò tí ì bẹ̀rẹ̀. Ṣé láyé ìgbà tí ọ̀gẹ́léré àti irinṣẹ́ àti ọmọọṣẹ́ ta máa wà lẹ́yìn mọ́tò kan náà aṣáájú pàtí ẹ̀ láago 6 wẹ́ẹ́dì náà ṣe wékì ìyàwó lòun ní bọ́ọ̀lì àti sábà tó dé tó dà kí eléré máa parọ́ nìyẹn. dìgbẹ́ gbòǹgbòǹ dìgbẹ́ gbẹ̀ngbẹ̀. Iná mo wá fọ àbẹ̀bí iná mo wá fọ ló pè mí wọlé ó pè mí wọlé ó tilẹ̀kùn mọ́ mi ó tilẹ̀kùn mọ́ mi. mi lù bẹ́ẹ̀dì ó ti mi lù bẹ́ẹ̀dì ó ṣeun ọkùnrin ṣe. kí lọkùnrin ṣe tó bè sọ. professionally bóbìnrin bá wá ẹ̀yàn bó ṣe máa ṣe rẹ̀ náà ni béèyàn mẹ́wàá bá wá kò possible kí n sọ pé èèyàn mẹ́wàá yẹn wà escape through. ní kàkà ní méjì àwọn tẹ̀ tí mú ní ojú agbá tó. Jídá Yàbọ̀. irọ́ àwọn èèyàn wò wá. ẹ̀bùn tí Ọlọ́run fún oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni èyí tí Katsina ti gbé dání rèé ọ̀kan pàtàkì lára àwọn olórin wa ni a tún wà pẹ̀lú ẹ̀ lónìí bí èèyàn bá wà lójú agbo wọn tí wọ́n bá sorúkọ ẹ̀ fún tán bá fẹ́ kì í lórí style orin táwọn kọ ó ní wọ́n ṣe máa kì í èmi ni màá lé àwọn ló máa bá mi complete ẹ̀ Dada Adégòkè Olúkáyọ̀dé lórúkọ wọn K Messiah dáadáa o 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 Messiah 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 lódòdè àwa lápèdè ara màmá pétánà Messiah lódòdè ijó tuntun tiwa ló tún dé Messiah lódòdè àtúndé ìbà fọ́ba oníbùwọrẹ ìbà fún Ọbángíjì ìbà fọ́ba oníbùwọrẹ ìbà fún Ọbángíjì àwájú bá lọ́dọ̀ rẹ̀ o bàbá. orúkọ wọn yẹn ni mo kọ́kọ́ béèrè tí mo fẹ́ fi wọ kíìsì wọn lára ìyẹn níbi tán bá ń kọrin lọ́wọ́ tán bá sọ fún wọn létí pé nìkan wà wájú wọn tó ń jẹ́ Dada Adégòkè Olúkáyọ̀dé ni mo ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú dáadáa o dáadáa o dáadáa o dáadáa o. òbí kan ni mo fẹ́ rántí yẹ ààrẹ o ààrẹ o ààrẹ o ààrẹ o. ẹ bá ń dárúkọ yín fáwọn èèyàn sá. orúkọ tèmi ni Dada Adégòkè Olúkáyọ̀dé tí gbọ́n mọ̀ sí K Messiah. K Messiah. bẹ́ẹ̀ni sá. irú pátánù rẹ wò lẹ. a tẹ̀lé bàbá wa chief commander Ebenezer Obi láàlì wọn là ń lò láti ilẹ̀ láti 80s láti 80s 89 bẹ́ẹ̀ni sá. báwo lẹ ṣe bẹ̀rẹ̀ báwo ni ìmísí yẹn ṣe wá. well tabaníkà wo ní àtàkùn jùjú lóde òní ìjọ tí wàá bẹ̀rẹ̀ láti church now church tí mo wà ní Ìbàdàn gbà yẹn vocalist wọn lọ wọ́n fẹ́ ṣe ìsọ̀kan ẹlẹ́mi wọ́n dẹ̀ fi ṣe kórè náà ni pé wọn náà lè kọrin wọ́n kọ ó tán wọ́n ṣe bẹ̀rẹ̀ nìyẹn so gbà yẹn kedere ayé double decker ní rédíò tẹ recording wà record akọrin sínú ẹ̀ la fi ṣe composition lọ́dún yẹn lọ́hùn tó dẹ̀ ṣe wà lọ́wọ́ mọ́mísí mi dì sìn bẹ́ẹ̀ ni láti 89 bẹ́ẹ̀ ni sà. So first show mi gangan pé officially and professionally as a musician not gẹ́gẹ́ bí choir kan 25th of August 1989 Ìbàdàn. àwọn eléyìí tún ní memory o 25th August 1989 first show it was a night lókè àdó ní Ìbàdàn Délé Bravo ọ̀hún tí ìbẹ̀rẹ̀ ayé ìgbà tí mo ń sọ yà ayé àkásíà àwọn Yínká best. Yínká best àbí Yínká Dónáì. no Yínká Dónáì kọ́ àwọn èèyàn pọ̀ Ìbàdàn gbà yẹn gan as at that time bùrà Yínká best bùrà Yínká yìí náà ti ń jẹ́ ọkọ̀ lálálẹ́ Friday àwọn náà ní àkẹ́sí àgbà yẹn náà bẹ́ẹ̀ni Wálé Thompson ẹ ṣe nìbàdàn Ẹ̀mísọ́lá bùrà Yínká kò tí ì bẹ̀rẹ̀ Wálé Thompson mo lè rántí dáadáa Wálé Thompson bẹ́ẹ̀ bọ̀dá kan náà Kérúbù Sẹ́ráfù ni wọ́n gbà yẹn bùrà Táyọ̀ wọ́n tọ́lá American sing bẹ́ẹ̀ ni bùrà Táyọ̀ yes àwọn náà gbà yẹn pẹ̀lú Wálé Thompson wọ́n di Ìbàdàn mú dá. side bo lọ́dọ̀ tí yín Ìbàdàn gbà yẹn. Joyce B road yeah Ring road. ojú ọ̀nà yẹn. bẹ́ẹ̀ ni sá to God be the glory mi ò kọ́ṣẹ́ mo ṣe mọ̀ pé àwọn fans wọn gbà mí ló máa ń jẹ́ ká mọ ọ̀nà tá a máa tọ̀ lọ́pọ̀ ìgbà bàtẹ́ mi ń kọrin gbà yẹn ni ó dé ń kọrin bí òbí o bọ̀ ìgbà tẹ́mi máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ayọ̀ ni o
dáàdi mi ní dáadáa rẹ́kọ̀dù ayọ̀ ni kújọ́rẹ̀ yes àwọn tèmi máa ń kó pọ̀ ní tí wọ́n fi ṣe composition mọ́tẹ̀ẹ̀ta ni bàbá òbí wọn nítorí voice wọn ó unique ohun tèmi náà dẹ̀ tí ń rí níwọ̀nba jẹ́ agbára tèmi náà so àmẹ́ta lèmi kó pọ̀ tèmi wá mú wọ tọ́jú pé táwa lọ ṣó ẹ̀ mo bá dé nǹkan bí òbí ó nǹkan bí òbí mo kó wá fèsì ábọ̀mù tí wọ́n di wàrà sí ilé wọn kò gbọ́ gbọ́n mo kú ṣiṣẹ́ lórí ẹ̀ then thank God for my mom kò sí kọ́tún ìbá ń ṣe tó bí ìbá lọ́wọ́ sí náà failure ni mom sí mi náà assist mi lọ́pọ̀ ìgbà náà bàbá mi náà was a choir master my mọ́mì mi náà wọ́n ṣàkọrin tó rọrùn àwa náà but inú family ni mi nìkan mọ́ kọrin. Now there's something I want to get sir. All right, sir. You started music professionally 19 August 25th 1989 ẹ máa ti ṣèkómọ tó pọ̀ fáwọn ọmọ yẹn. àti ṣèkómọ fún yàn tá ti padà play wedding ẹ̀ àti ṣe play kómọ ẹni àti ṣèkómọ fún yàn tí mo play ní kómọ ẹ̀ tá tó padà ṣe wedding àti ṣèkómọ fún tí wọn tẹ̀ ṣe kà ẹ tọrọ yẹn sọ. mo ti ṣèkómọ fún yàn níjọ́ tó ń ṣèkómọ tó ń sọ wọn lórúkọ èmi mo kọrin ó tún máa ṣe wedding bàbá ẹ̀ tó pè mí mo tún wá ó dé láti Amẹ́ríkà mo tún kọrin ìyẹn wà àwọn tá a kọrin ní kómọ tá a tún play wedding tá a tún play kómọ fún tún wà àtàyà náà kéré. Ọlọ́run ti kẹ́yìn August 25 25th 1989 bẹ́ẹ̀ni ẹ tún mọjọ́ tó jẹ́. àbá níbẹ̀ skúlù bíi mọ́sábẹ́òkúta ń bí báyìí àti mo dábẹ́òkúta mo gbé Ìjàyè so ẹnìkan pè ní bàbá Sunday Adé Ifẹ̀ náà introduce me structure wọn àgọ́ èlì ọ̀bádìẹ̀mú in actual fact album tó ṣe ń gbà yẹn náà ló àtìlẹ́yìn Ọlọ́run composition àwa la ní. ọdún wo ni ẹ dé sábẹ́òkúta. mo tọ̀ lábẹ́òkúta láti 1993 lábẹ́òkúta yẹn pátá yẹn náà mo gbé dábẹ́òkúta àdàwọn tó wà ń gbà yẹn àwọn Vasco da Gama ní ọ́fíìsì wọn ṣàpọ̀ nígbà yẹn brother Taofik ọtí dẹni rẹ̀ lẹ́nu Adex Adeking then brother kan Lake Chad wọ́n wà ní ibi junction nàárọ̀ wọ́n ti tẹ́lọ̀ bẹ́ẹ̀ nígbà yẹn bàbá Wálé Abí àwọn tí ó wà on ground wọn ní Jùjú nìyẹn Abẹ́òkúta. bẹ́ẹ̀ Sami B náà ti ń kọrin nígbà yìí mi ò tí mọ̀ wọ́n adẹ́rẹ́ ò tí ì sí báyìí Wálé Akínwálé ò tí ì bẹ̀rẹ̀ Aláyọ̀ ò tí ì bẹ̀rẹ̀. orin wo lẹ mọ̀ gbà tẹ́ dé. àwọn tí mo mọ̀ tá a tèmi bound ground tá a jọ ń ṣe nígbà tó jẹ́ Jùjú ṣàwọn pé ń sìn Jùjú náà ti kó oríṣiríṣi alẹ́ Jùjú ti wà bó tó jẹ́ Jùjú tó jẹ́ nígbà yẹn lẹ́yìn tí Jùjú dé gan tó tún lọ́lẹ̀ díẹ̀ ni wọ́n máa bà tún bẹ̀rẹ̀ so aláyé wọ́n máa bà dẹ́ni ìbìjọ́ ti dìde wọ́n ní Jùjú tèmi bá Abẹ́òkúta Adex Adeking Lake Chad Babawale Abi àwọn tèmi mọ̀ dáadáa Jùjú. àwọn míì wà tí yín ò mọ̀ ṣe mọ̀ pé máa ń sọ́fà mi máa ń là á wọ́n pé yín ọ̀gá lọ́dọ̀ tèmi ọ̀gá méjì ló wà. àwọn tí à ń wò lókè ọ̀gá ni àwọn tó lọ ń gbà fún wọ́n lè kéré síyàn wọ́n lè jẹ́ sáwà wé èèyàn ọ̀gá làwọn náà. Sami B mi mọ̀ wọ́n dáadáa létà ni mo mọ̀ wọ́n ọ̀gá wa ni wọ́n. nígbà tí mo dé Abẹ́òkúta pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run àti bọ̀dá Káyọ̀dé Ọlábọ̀dé àwọn ni choir master àgbélé ń gbà yẹn àṣẹ́nà ń play guitar fún mi ń gbà yẹn keyboard per se ó ti dẹni ilé nínú abẹ́rẹ́ ni àwọn tó bá gbọ́ wọn mọ̀ a máa ń pe àṣẹ́nà kó wá play fún alágọ̀ọ́lì kò tí ì máa kọrin ìgbà míì á play keyboard ìgbà míì ó ti tẹ̀lé wa lọ play ọ̀hún fagbóró ń bàdàn láìmọye ìgbà kó tó kó ṣe abẹ́rẹ́ àṣẹ́nà kẹnẹrí bẹ́ẹ̀ Orlando style yẹn bẹ́ẹ̀ ni bọ̀dá Túndé irọ́ ó jù wá lọ but wọ́n sì ń play keyboard Henry Agboola ńkọ́. àwọn náà produce album Àgọ́ìlì àwọn náà produce Bàbá first album the same month July August bẹ́ẹ̀ ni wọ́n sì ń produce bẹ́ẹ̀ ni wọ́n sì ń ṣe production as a music production gbà yẹn. nígbà tí a wà lágọ̀ìlì yẹn àwọn ọmọ wọ́n kọ́ ṣe nǹkan ní church ẹ̀ ká lọ play for bọ̀dá yẹn bọ̀dá Káyọ̀dé Alábọ̀dé bọ̀dá Táyé wọ́n play bass ẹ jẹ́ ká form band kí la fẹ́ pè ní Messiah band ni wọ́n ṣe bẹ̀rẹ̀ ní àtọ̀dún yẹn lọ. That was 1994 Abẹ́òkúta. ẹ̀yin ní story o mọ́ǹtì ẹ rántí mọ́ǹtì. no mi lè rò dá mi lè rántí. 1994 ṣáàdì báǹdì yín l'Abẹ́òkúta bẹ̀rẹ̀. 93 94. nínú gbogbo ohun t'Ẹlẹ́dùmarè dá sílé ayé àwa ènìyàn láṣọrò nínú gbogbo ohun t'Ẹlẹ́dùmarè dá sílé ayé àwa ènìyàn láṣọrò. ilé bàbá mi múre ilé o máa múre délé. mo lẹ́kọ̀ọ́rin yẹn gan torí mi ìṣọba Abẹ́òkúta ọmọ Èkìtì ni mí
ẹ̀dẹ̀mọ̀ yín gbọ́dọ̀ orin kó má rántí ibi tó ti wá. Wow. Àwọn Èkìtì ní ní Èkìtì. bẹ́ẹ̀ ni ó ṣí Ìjọba Èkìtì l'Abẹ́òkúta. ní Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Story. So Èkìtì ní. Èkìtì ní. Lé bàbá mi. Mo re ilé o Ẹ̀sùn orin yẹn síwájú díẹ̀. Màmúrèdé ìyá ò sí nílẹ̀ yìí o. Ìbàdàn náà wà b'Èkìtì. Ìbàdàn bàbá mi wà, bàbá mi ti kú 2 years ago. Bàbá ò sí nílẹ̀ yìí o. Iṣẹ́ ajé mo bá lóde o. Ẹ bá jẹ́ ká fẹ̀sọ̀ jayé o ayé mi. 1994, 93, 94. bẹ̀rẹ̀ l'Abẹ́òkúta. Bẹ́ẹ̀ ni sà. Àwọn olẹ́jọ́ bẹ̀rẹ̀ nígbà yẹn. Nígbà yẹn bọ̀dà Káyọ̀dé Ọlábọ̀dé, bọ̀dà Táyé, bọ̀dà Rótìmí Ọlábọ̀dé, Adéolú Ọlábọ̀dé, Adéolúṣùwà pẹ̀lú mi dì sìn àjọ bẹ̀rẹ̀ ní ṣọ pẹ̀lú mi dì sìn. Bọ̀dà Táyé wọ́n jù wá lọ, wọ́n ti dàgbà. So àwọn àṣẹ́nà náà join wa. Bọ̀dà Ṣọlá play gbogbo fún wa nígbà yẹn. A lot of people. Ọlé ò tí bẹ̀rẹ̀, Táyé ò tí bẹ̀rẹ̀, Aláyé ò tí bẹ̀rẹ̀. Mo re ilé o. Ìyá ò sí nílẹ̀ yìí o. Bàbá ò sí, bàbá ti rí aṣọ alẹ́ àṣà. Bàbá ò sí nílẹ̀ yìí o. Iṣẹ́ ajé mo bá délẹ̀ yìí o. Ẹ jẹ́ ká fẹ̀sọ̀ jayé o ayé mi o. Orin òbí yẹn gangan lẹ wá base lé bẹ́ẹ̀ ni. Kò sóbè tẹ́ mọ̀. Láti ilẹ̀ Ọlọ́run gbìyànjú. Ẹ jẹ́ ká dọ̀ kókó. Alágogo kó máa ró. Bí iná bá wọlé o, òkùnkùn á lọ. Kásínátì. Bí iná bá wọlé o, òkùnkùn á lọ. Ìmọ́lẹ̀ dé, owó ọmọ á wọlé tọ̀ wá wá. Yúgbà. Ọlọ́jọ́ òní ọ̀nà tó má dojú Tì wá. ẹni gbóhùn tèmi náà fẹ́ lórí. Ẹ̀yin gan kọrin, ẹ̀yin gan mo rí jọ àwọn tó kọrin sìn lọ. Kí ló dé tẹ́ fi mọ̀? Mo fọ́lọ̀ yín dáadáa, mo gbọ́ àwọn nọ́mbà yín lórí ẹsẹ̀ lẹ́dàkẹ́lẹ́ kò bí yẹn gan. Adùn bí oyin. Adùn bí oyin. Yúgbà. Ẹ̀yin gan mo bí yẹn jà wá gan lọ. Èṣù má ṣe mí, má ṣe ní kankan. Ibi ó ti ń bọ̀ ní ọlọ́. Ẹ rántí ìlú yẹn. Gbẹ̀ngbẹ̀dẹ̀ gbẹ̀ngbẹ̀dẹ̀ gbogbogbò. Onílé oríta ọmọ ẹlòmíì ni ó ṣe, èmi ò gbèrò ìkà ẹnikẹ́ni. Olúwa kò máa ràn wá ṣe. Kásínátì. Àtàwa tó ń lùlù àtẹ̀yí tó ń jó. Ibi má ṣe kẹ́ni kankan. Hallelujah. Kí ló gbé ibo ni bàbá yẹn ti ń rà? Ok, láàrin 2 minutes, ẹ describe orin òbí. Chief Commander Ebenezer Obi. Wọ́n jẹ́ lójú tèmi àkàndẹ́yàn ni wọ́n táwọn náà dẹ̀ ń wò pàṣẹ wọn. Bàbá lè jókòó síbí nìyẹn tó bá ẹ kàn fún ní kankan bàbá máa compose lórí ẹ̀. Ọwọ́ làwọn náà tẹ̀lé, àwọn náà nígbà tó gbára ká àwọn náà compose. Bàbá is a very good composer and respect to him. The legend forever, living legend. Exactly. Ó dé àmì lọ. Òde bá wa. Ilé yá mi kọ́ yí o. Elédùmarè. Àwa mi lọ o, Ọlọ́run wa máma kó wa ṣìnà. Àlólóde àwa ládé, eré àwa máa dé o. Àlólóde àwa mọ̀. Olúwa mi, mò ń jáde lọ. Ibẹ̀ ló wà. Olúwa mi o, lolùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣaláì mi lọ. Olúwa ló ṣèlérí kan fún mi, ẹbí mi pé kí ló ti rí. Chief Commander Ebenezer Obi. Báwo lẹ́yìn ṣe wá ń compose nígbà tó yẹ pé orin òbí lẹ́yìn base? Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, composition rọ̀ mí lọ́rùn. Bẹ́ẹ̀ ni sir, I can compose anytime and I do compose. Òbí style tẹ́ ń kọ ni. Ẹ dárúkọ èèyàn bí mélòó kan fún mi tó ń kọ òbí tẹ́ mọ̀. Sami bí Adéroyà, Abeokuta, Yẹmí Kútì. Àjọ̀nú ni. Yẹmí Kútì. Mo mọ Yẹmí Kútì as far back as 2024-25. Labí Òbí náà. Bẹ́ẹ̀ni. Tolú Òbí àti àgùdọ̀ ká tó dárúkọ àwọn ẹgbẹ́ ọ̀gá dárúkọ Tolú Òbí. Bẹ́ẹ̀ni. Tolú Òbí, yes. A lot of people tó kọ̀ bí náà pọ̀. Ojú ọ̀nà tẹ́yẹ fún láì farakanra ni. Ẹ̀dẹ̀ ń rówó gan.
Ọlọ́run ṣe o. Ọlọ́run ṣe. Kò sí event ẹ bá lọ despite kan sọ pé ayédáyé ló mi lo ayédáyé hip hop and all that. Ẹ bá ṣe kọ àwọn òbí kọ̀ọ̀kan àwọn kan tó sì máa dìde pé sẹ́ aláyé wọ́n ṣì wà dọ́là so kò lè parun. Evergreen. Kò lè parun. Kò lè parun. Evergreen music. Kò sí. Àwọn ìrírí wo lẹ ti rí nígbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn? Ó pọ̀. Ṣé láyé ìgbà tí ọ̀gá eléré àti irinṣẹ́ àti ọmọọṣẹ́ ta máa wà lẹ́yìn mọ́tò kan náà débi kan lọ sọ́wọ́ Ondo Èkó. I could remember a particular event I fẹ́ lọ play epo wọn báyìí náà ni. Mo tún àlá ilé epo láti aago 8 lálẹ́ NNPC yìí àrépo. Celebrant dẹ́n pé mi wedding ni ní Bonny camp area yẹn. Ó ti ń pè mí mo ń bọ̀ epo ni mi lè dá epo sí àyà ti ya fọ́tò pé ẹ wo queue. Mo rántí pé láti NNPC yẹn dé Òkè Mọ́sàn queue wà àbọ̀ nínú yẹn mo dé ìpò aago 11 àbọ̀ àlọ́kùnrin iṣẹ́ àfẹ́sì Èkó Adé express traffic ẹ̀ mad. Celebrant pè mí lójú ẹ̀kí mi gbé call mọ́ ok káwọn ìṣó ń bọ̀ mo ní mò ń bọ̀ wedding ni o mo ń bọ̀ aago 9 àṣojú ọ̀nà aago 9 àlọ́jú ọ̀nà aṣáájú party yẹn aago 6 wedding náà ṣe wake ìyàwó náà ò ní bọ́ọ̀lì àti sábà tó dé ẹyẹ kan tẹ̀fọ́ lónìí ní ara tàbá dé accept ọba akóniṣẹ́ mo ti bọ́ọ̀lì ojú ọ̀nà tèmi o kó má lọ jù sínú odò ti bọ́ọ̀lì ọmọ ṣáà sí tí wọ́n bá akóniṣẹ́ bọ́ọ̀lì accept aago 7 abẹ̀rẹ̀ reception 7 p.m. ìyàwó jó wọlé àtọkọ bàbá ìyàwó gbogbo wọn lọ́jọ́ wọlé bàtà dẹ̀ débẹ̀ ta ṣe tán I play 1 hour 7 to 8 I stop wọ́n fọn ní kúlà oúnjẹ agbéwálé wọ́n fọn lọ́tì àtúpọ̀ owó ń bẹ̀ ìyẹn ọ̀tọ̀ a lọ sí ọ̀wọ̀ kan náà òdàkélélé máa pa irọ́ ṣe mọ̀ pé ọ̀pọ̀ ìgbà tá a bá há nígbà míì èlò gbólódé ó ṣọ̀lọ́ Abẹ́òkúta mo ti dé mòwe ní ṣọ̀lọ́ Abẹ́òkúta bọ̀ kọ́kọ́ celebrant lè balẹ̀ ó sáré fi kún un now a lọ pílì lọ́wọ́ láti dé Ondo axis yẹn a kò gbọ́ pò mọ́tò yẹn bàjẹ́ kí ló ṣe driver ní kò lọ ra nǹkan wá 7 ìṣẹ̀pọ̀ ọmọ tó ń pè yìí hello káyọ̀dé bó ló wà àwọn níbi báyìí sá ìtòsíbẹ̀ ní mọ́tò mi náà jò sí ó dẹ̀ fẹsẹ̀ rìn wá orí irinṣẹ́ orí wa lórí dúró ó dẹ̀ kí wọ́ọ̀kì mo lọ sọ́wọ́ the next ó yẹ kẹ́dẹ́ bẹ̀ ẹ̀mọ̀ kíkà náà wọ́n gbé ó ti fọwọ́ òde wọn sí lo and behold láti Ondo aṣáàrọ̀jú àti mọ́tò à ń bọ́ọ̀lì àti dákúrẹ́ aago 4 lù after 4 to 5 hello sir a lè dánwò mọ́ káyọ̀dé ní mo ti rí yín ẹ̀mọ̀ l'Abẹ́òkúta ọjọ́ mi tẹ́ bá máa padà wá ẹ̀mọ̀ ti dé ló kọ̀la máa gba yàrá fún yín a ṣe ń ṣe dọ̀la ṣe pé fún ní Gèdè Èkìtì ní July kéléré máa ó dáńgbà mí o bọ̀ tí lọ́pọ̀ ìgbà ó dá kí n sòótọ́ mo rán níyì ẹ̀ ló mo wá. Àwọn bí tẹ́ ti sòótọ́ yẹn ó gbè mí àmọ́ wọn parọ́ nígbà mí náà láti dé tòsí irọ́ ìyẹn ló ń pè ní irọ́ business. Èyí tẹ́ sọ yẹn ń kọ́. Òótọ́ business nìyẹn ó dẹ̀ gbè mí. Ìbálẹ̀ láǹfààní àti ṣe record. Mo ṣe record mo ti ṣe record kan bí 4 or 5 years ago. Yeah. First record. Bẹ́ẹ̀ni. Kí lẹ gbé title lẹ̀? Great sign great sign. Ní ẹni mo ti wọ́kọ̀ Messiah lódòdé ìlúwà. Lẹ́yìn àmì ló kàn gbàdúrà mi bàbá jẹ́ kàdúrà mi gbà bẹ́ẹ̀ ló wà. Majority àwọn olùtàn lulẹ̀ nínú wọn ti bàbá ti lù sẹ́yìn bó ṣe mọ̀ pé gbà yẹn ní 88 89 tó bá tọ ìbàlẹ̀ ká ṣe omele ò tí release púpọ̀ bẹ́ẹ̀ dàbí bá ṣe mú wọn sí wọn ṣáájú náà wà ẹ mọ̀ ọ̀dọ́mọdé tolúwa gbọ́lá fún ẹ jẹ́ ká pọ̀ ẹgbọ́n nǹkan tó lù ń bẹ̀ ìràkìtà tán ń bẹ̀ o ẹ̀wò kan náà bẹ́rẹ̀ dídá gbòǹgbò album kan ni bẹ́rẹ̀ dídá gbòǹgbò bẹ́rẹ̀ dídá gbòǹgbò bẹ́rẹ̀ dídá gbẹ̀ngbẹ̀ ó ti ẹ̀rù bìkan tí mo rántí ó ní kan náà tí mo rántí iná mo wá fún Àbẹ̀bí iná mo wá fún ló pè mí wọlé. báyẹn náà nígbà tí nínú ìtàn yẹn bóyá story yẹn bíi pé bóyá ẹ mọ̀ ó ti yé yín. iná mo wá fún ló pè mí wọlé ó pè mí wọlé ó tilẹ̀kùn mọ́ mi ó tilẹ̀kùn mọ́ mi mi lù bẹ́ẹ̀dì ó ti mi lù bẹ́ẹ̀dì mo ṣeun ọkùnrin ṣe. kí lọkùnrin ṣe tó bè sọ. ẹni tó bá wọn ní yàrá ló lè sọ. mo ṣe wọn obìnrin ṣe bèrè bá lóyún o òbé ló lóyún o. ọ̀rọ̀ àgbà ni. má ṣe gbára lóbìnrin o má ṣe gbára lóbìnrin ọ̀dàlẹ̀ nígbà ìpọ́njú wọn já ẹ sílẹ̀ wọ́n wá sọ fún ẹ pé irú ẹ sí mi
irú mi sí ẹ àbóróye kàkà kí n fẹ́ ọ máa yá bolówó lọ o. Tí a bá sọ fáláṣejù kò ní gbọ́. ọdún owó ńkọ́ kọ́ ni kìràkìtà. Ibẹ̀ náà ni ọdún owó yẹn ni. kàràkìtà káwé káfọ̀ olóró rọ̀ náà ni kìràkìtà bẹ́ẹ̀ ni kìràkìtà tó ń bẹ̀ òkè à. Kìràkìtà ọ̀dọ́mọdé tó lọ́gbọ́nlá fún ẹ jẹ́ ká pọ́n lé ó ṣàgbàlagbà ìdí yẹn lẹ ṣe wa ojú wa ló ṣe bí àwa láwo ẹ dàgbà ìtàn nìyẹn. ìyẹn ló wà. Oh my God, oh my God. Ọ̀rọ̀ mi dayọ̀ mo dúpẹ́. Ṣẹ́ni ìdí tí mo fi ń ṣe lè ní pé ẹ̀yin tẹ́ fẹ́ràn òbí gan tẹ́ ń fẹ́ ké mẹ̀sáyà kò sóòbí tí ké mẹ̀sáyà ò ní fún un. Tẹ bá dẹ̀ rí wọn lórí stage tẹ bá rà yín bẹ́ẹ̀ tẹ bá rí set of boys àti kind of music tí wọ́n ń deliver no name it is very loaded. Àwọn bọ́lá ti gbórin ìdí káàkiri sá. Àti pé ní Port Harcourt pé ní Edo Èkìtì Ọ̀wọ̀ Ọ̀ṣun Ìbàdàn Èkó. Ẹ ti ṣáà káàkiri. nínú àwọn tó ń kọ òbí yẹn tálẹ̀ kan lè rí tẹ́lẹ̀ wí ilé ìsan lórí díẹ̀ gan-an. Màá fún Tolú Òbí. And the reason is that ẹ mọ̀ pé abínibí ẹ̀ accessibility ọmọ bàbá ni ó play guitar fún bàbá ẹ̀ at a point. So tọmọ nọ́mbà mi lẹ gan ẹlòmíì ọgá ọkẹ ìbò ṣáà bàbá ló kọ ilé and is òun náà ọgbà tó fún sórí báyìí. bẹ́ẹ̀ ni. Ǹjẹ́ àti ráhùn tó dìde lábẹ́ yín? Ẹ ṣe wọ́n wà bí mi náà ṣe wà lẹ́nu mi sọ pé ẹnìkan ló kọ́ mi mo ṣe ń kọ́ ni sọ tó gba bẹ́ẹ̀ mi kọjá náà kì í ṣe pé bóyá mo kọ́ oníṣẹ́ orin Ọlọ́run kan èèyàn pé wọ́n á gba bẹ́ẹ̀ mi kọjá ni tọ́dẹ̀ ti iná ọmọ ló tún jọ bí àwọn first set of chorus mi nìyẹn Ọlábọ̀dé òun náà kò kọ́ ní mọ̀bọ̀ ọmọ ló tún jọ bí. Bàbá ní ká máa expect second record yín báyìí. Ṣe mọ̀ pé nísìnyí ayé dẹ̀ ti di ayé streaming social media bẹ́ẹ̀ ní online so à ń ṣe náà but àkọ́mọ́jù sórí àwọn platforms wa ni so fáwọn láti lọ gbọ́. Kí ni platform yìí táwọn èèyàn bá fẹ́ check? Messiah_band Instagram Sake Messiah Audiomack Káyọ̀dé Dàda Messiah on Facebook. Dáadáa o. Dáadáa o. Dáadáa o. Dáadáa o. Náà gẹ́gẹ́ bí olórin tó ń kọ òbí tí ẹ dẹ̀ ní next station báyìí báà lẹ́yìn kò pẹ̀lú àwọn female fan. Well orí ọ̀fẹ́ lọ́ọ̀ náà ni torí pé kí ni kò sí bí ò bá kọrin náà obìnrin máa tẹ̀lé but ṣe mọ̀ professionally bóbìnrin bá wá èèyàn bó ṣe máa ṣe rẹ̀ náà ni bí èèyàn mẹ́wàá bá wá kò possible kí n sọ pé èèyàn mẹ́wàá yẹn wà escape through. Ẹ ṣàmàmú ìtọ́kàn yín náà. Láyé ìgbà yẹn but nísìnyí ọlọ́fẹ́ bá fún sí you have to be professional this time around. Ọ̀gbà kan ó jẹ́ agbára tí mo mọ̀ bọ̀ èmi gbé mi lọ sí ṣòbá máa mọ́ ń bẹ̀ ni. But nísìnyí tó bá jẹ́ báyàn wà ńkọ́. Ọlágbàkóso nothing is impossible. Ẹ má lọ mú ọmọ sọ ká bá ní kàkà ní méjì àwọn tẹ ti mú ní ojú agbá tó. Kà mọ́ fọlọ́mọ. Bọ̀tẹ́ bọ́kùnrin ẹ bóbìnrin. Olúwa ṣe ọ̀rọ̀ ayọ́pẹ́ ti yọ. Ẹ ti mú l'Abẹ́òkúta gan-an. Ọ̀rọ̀ ayọ́pẹ́ yọ. Jídá Yábọ̀. Irọ́ àwọn èèyàn wò wá ayélujára orí ayélujára la wà. Èmi kàn ń. Irọ́ ṣẹ́ra àwọn èèyàn kò ṣe é má ṣe. Kí ni ò ṣe má ṣe? Ntẹ́ nǹkan lè yẹn. Nígbà yẹn nígbà ìmọ̀. Mi ò sọ pé ń sìn. Nígbà tá a ti máa rí ẹ̀yẹ ká máa là tó wá sọ ká máa là. Mi ò sọ pé ń sìn. Ìsìn ìyá sí. Mọ̀lára. Irọ́ mi má jẹ́ ká máa kọ́. Ẹ̀yin náà ti iná mo wá fọ́. Ok ọtí tẹ̀yìn náà wọlé rí. Alakua. Now kí Messiah iṣẹ́ orin Ọlọ́run tún fẹ́ dáyé padà ẹ tún lè padà kọ. Bí n bá táyé wọlé mẹ́wàá máa kọrin torí pé kí ni iṣẹ́ orin ó ń lànà ibi tí yóò lérò àwọn tẹ́ ẹ̀ lérò pé máa meet nígbà ayé bàbá Ọ̀ṣọ́bà mo play for bàbá Ọ̀ṣọ́bà dáadáa láyé nígbà tó wà nílẹ̀ jì ó dìdì I play for níwọ̀n bàbá pé bẹ́ẹ̀ amúsùn náà play for so àwọn èèyàn tí a expect láyé pé a lè bá pàdé orin akọlẹ̀kùn fún yín ẹ máa rí wọn platter of gold bẹ́ẹ̀ alágbádá rè báwo ni so orin tẹ́ bá ti ṣe orin ọ̀nà máa là ìwé ti jẹ́ broadcaster náà nísìnyí ẹlòmíì ó lè lè $1 million kó dún sẹ́nu ọ̀nà kẹ́hìndé pé kàsítà tí mo fẹ́ rí bàbá olówó
ẹ̀jọ̀ cast náà ta tó ń ṣe program yẹn. tẹ̀ rí bàtà dénú estate yẹn bí mi ti expect bí bàbá láì kankan. ṣe àìmọyàn tó ti rí tó máa wọ pé so iṣẹ́ tá à ń ṣe yìí iṣẹ́ entertainment generally ó ń lànà níbi tá à lérò pé a lè dé. ìmọ̀ràn olè á ní fún gbogbo àwọn tó wà ní entertainment. gbogbo àwọn tó wà ní entertainment industry generally ìmọ̀ràn mi fún wọn ò pọ̀ ju wípé ká nìtẹríba torí pé kí ni àwọn tá à ń ṣẹ́ fún náà àwọn tá à ń pè wá náà àmọ́ nǹkan tán tó tá bá rò pé bóyá lágbájá kò tó wípé èjì ẹ̀ mo jù lọ ká nìtẹríba fún àwọn tó ń pè àwọn olólùfẹ́ wa torí pé àwọn gbogbo tá a dà lénìí ọlá wọn ìtẹríba number one. Ìkejì ni ká ṣàdéhùn ká bá bẹ́ẹ̀ ẹ̀ló tó ti níṣẹ́ mo ti níṣẹ́ o ṣé n fún níyàn ó dáa bẹ́ẹ̀ yẹn ó tún jẹ́ ó pẹ̀lú kó tún help lórí àwa náà lé ní pé because mo ti níṣẹ́ o ṣé n fún níyàn má fún níyàn máa wáyàn fúnra mi. mo ti gbaṣẹ́ kan láyé bàbá ọ̀ṣọ́bà bàbá ṣẹ́gun adéṣẹ́gun àwọn ní commissioner for work bẹ́ẹ̀ ni àwọn bàbá wọn ṣe birthday 70th ní the CBN ní Abeokuta club the plane bẹ́ẹ̀ ẹnìkan náà pé nǹkan bẹ́ẹ̀ríà so bí èmi set báyìí àyíbá dúró báyìí bàbá ọ̀ṣọ́bà ṣe wọlé gọ́vnà òrùn tó gbé wọlé fáwọn fún ọ tó dé àyíbá bẹ̀rẹ̀ ọ̀ṣọ́bà ní kó dúró oníkàá ṣeré báà ṣe bẹ̀rẹ̀ sí ní ṣeré báyìí ṣàfà lówó ọ̀kadà ti dúró gbàyàn àti ní mọ́tò ọ̀kadà ti dúró dè mí tí mo kúrò ní pàtí ìgbà mi dẹ́ ìparọ́ fún ní sẹ́díbàtì sí bí ní African Top Primary School pé ara ọ̀tá mi ò yá nígbà máa dé pàtí báyìí ó kọ́ káòdì pẹ̀lẹ́ ó láre ò yá mi níbẹ̀ ni ẹni tó ń bọ̀ ní pàtí tèmi ti kúrò ó kàn wẹ̀yìn ni pé bàbá ìlú kan ní pàtí mo ti ń bọ̀ náà kò tó pa mí ni so àtijọ́ yẹn tí n bá ti níṣẹ́ méjì mo ti níṣẹ́ méjì o ṣé kí n bá yín wáyàn ṣì má bá yín wáyàn so wọ̀ fún ìtẹ́lọ́rùn ọ̀gọ̀dọ̀ láyé. now Obi style ẹ̀ à ń jáde lọ lò ní Elédùmarè à ń jáde lọ lò ní Elédùmarè jíjáde wa ká má pàdé àgbákò jíjáde wa ká má pàdé àgbákò ohun tá ń jẹ là ń wá lọ bàbá ká má pàdé ohun tí ó jẹ. jẹ́ ti láǹfààní àti pàdé chief commander rẹ̀. bẹ́ẹ̀ ni àti pàdé wọn. the first day tẹ́ máa kọ́kọ́ pàdé wọn yẹn kí ló ṣẹlẹ̀. mo wà lókè ṣòkòrè ní máa ń jà mí kọ́ pé ọ̀wá lọ́dọ̀ bàbá báyìí o ọ̀wá lọ́dọ̀ nílé wọn ní housing pé kí wọ́n bọ̀ ẹ̀ dídá àdégò kì í bàbá lọ́dọ̀ àwa play àwọn orin wa ní òbí eléyìí ara sáà wá ní ẹ̀yin lẹ́ṣẹ́ bẹ́ẹ̀ ni sáà ta ló ń já wáyà ẹni kó bá wọn ní àdéjọ sọ̀rọ̀ ọdẹ ṣàdúrà kúnlẹ̀ ṣàdúrà fún wa so each time tó bá wá sábẹ́ òkúta tí máa ń náǹfààní tí màá níṣẹ́ tí máa lọ bá wọn àmàgò stage wọn àmà kí wọn adé ṣàdúrà náà sí so mo ti pàdé wọn láìmọye ìgbà bẹ́ẹ̀ ni. ọjọ́ kan lọ sí òkú ìyàwó bàbá ọ̀ṣọ́bà ní Ìjẹ̀bú Igbó Ọ̀ṣun àwọn play nílé sọ̀rọ̀ play níta ní orí field àlọ́ kí wọn náà bẹ̀ yà tí mo tẹ̀lé kan. ìgbàgbọ́ àwọn èèyàn ní pé Jùjú is for Christian àwọn míì pé Fuji is for Muslims but ní ìsìn Fuji náà àti Muslim ní sọ ti wọnú ara wọn. We are all entertainers ilé náà ní gbogbo wa pattern yàtọ̀ bí Christian ṣe ń gbàdúrà kọ́ ni Muslim ń gbàdúrà. so àwọn kan believe pé Fuji is for Muslims ó rí àkẹ́tọ́ rí Christian tó ń kọ Fuji àárẹ̀ àwọn kọ̀ọ̀kan but wọ́n péréte ni wọ́n but ní Jùjú àtàtì bá bàbá Wáìkì Àjàó mi àmọ́ bóyá Christian ni wọ́n àbí Muslim Wáìkì Àjàó bẹ́ẹ̀ tá bá ní ká wo orúkọ yẹn ọmọ sẹ́yìn kan ní Wáìkì Àjàó bẹ́ẹ̀ ni kí làwọn kan náà. àgbà ni wọ́n ní Jùjú náà Wáìkì Àjàó àwọn ni adé ìlú wa pẹ́ lórí rẹ̀ wàá tún máa ṣe jù bẹ́ẹ̀ lọ. now Muslim ló pọ̀ jù ní Fuji bẹ́ẹ̀ Christian ló pọ̀ jù ní Jùjú nítorí chọ́ọ̀chì ní ìjọ ìtura ti ya sínú sí Jùjú one man band. ọ̀tẹ́yìn bá àròjọ agbóhùnsè táwọn fans bá Pàṣẹ. tó ń bọ̀. akọ̀ wà tágbọ́n bá fọlágbá láti kọ́ ni but a gbọ́dọ̀ fi nǹkan fi mọ̀ wálẹ̀. ọ̀tẹ́ lè ya bàrà. ayé ti dáyé àwọn ní Fuji náà máa ń ya bàrà. àwọn yà sí hip hop gan ní ìsìn ìdè dúró wò bẹ́ẹ̀ bàbá obìnrin náà ìwàkigbà kan náà ó fi wọn kúrò ó di pásítọ̀ wọn padà wá àwọn náà tún fọ́ tempo music wọn just to láti lè mú láti lè bá nǹkan tó wà nígbò lọ́wọ́ yìí bẹ́ẹ̀ ni so ìgbà gbọ́dọ̀ move with time and the trend. pàṣẹ wo lẹ lè kọ fún mi báyìí. pé ìjọba ọ̀gá wa èyí náà tó ìrìn àbá kan dé ilé àṣù. ẹ̀yin tí ẹ fẹ́ pe
Dada Adegoke Olúkáyọ̀dé. K Messiah and this Messiah band Òbí gangan ó wà nílẹ̀ gan. Àwọn kan náà wò wá báyìí tó ń like Òbí bóyá wọ́n fẹ́ ṣe birthday ẹ máa ń ṣe rán ṣáta fún wọn bẹ́ẹ̀ bí short video fáwọn lọ́jọ́ Òbí. Bẹ́ẹ̀ni. Ẹ fáwọn èèyàn ní telephone number yín sà. 080-356-33647 080-356-33647 outline mi nìyẹn. Ẹbí ní sẹ́rí. Ìtumọ̀ èyí tí ń ṣe títí lẹ́yìn lÓlúwa ràn wá lọ́wọ́ dé. Thank you very much for watching. You're very welcome. Dada o. Dada o. Dada o. Dada o. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.